kíni mo lo pàmpolóńgbò ọmọ olókùn lóde ló ń kí gbogbo lé àtẹwì àtọ̀rọ̀ àtọ̀hùn àtẹ̀lẹ̀ ọyẹ máa tẹ́lẹ̀ mi mọ́ ẹ̀ tó tí mo dé mo fẹ́ máa olóhùn ìtòlú tọ̀ látọ̀ mo kì í bà fún adániwáyé ọba tó tó bẹ́ẹ̀ nípò àlátà lè rọ̀ mímọ́ ọba tó lọ kọ́ ní kékeré àlejò àlá ọba tó tó bẹ́ẹ̀ nípò mímọ́ ni mú ọlọ́run ní àkọ́kí mímọ́ ni mú ọlọ́run ní àkọ́kí adéwáyé wà fún olóògbé ọba ó wá fún èèyàn tí ó tèmi lánàá tí ọba kọ́ mi wùdí lánàá ìgbà fún ọba fún yẹ kẹ̀kẹ́ ní ẹgbẹ́ ya ìlú gbòòrò ìjà mo ti ní ìgbà gbogbo yìí kí wọ́n máa lọ ọgbà fún yẹ kẹ̀kẹ́ ní ìyẹn mo ti ní ìbá wòlíì ìbá kàfá nígbà máa gbọ́dọ̀ tó kó èèyàn tó wà ní kálẹ̀ pàtàkì òbí lókè ẹ̀ ọba adébọ̀tẹ̀ ìfúnni ní àbẹ̀rún oríṣẹ́kẹ́ ẹ̀fọ́ fún wa ẹ̀ẹ́dì ìdáwọ̀ sáfẹ́ fífọ́ aláwọ̀ ìṣàbẹ̀kẹ́ tó tó àdúgbò ọpẹ́ inú tá a bá ní ká sọ̀rọ̀ nípa ọpẹ́ inú ọ̀sà eléyìnbó ń pè é èmi ò ní sọ̀rọ̀ nípa ìtàn tó ń ti wá gan ó tọ́ ká sọ̀rọ̀ nípa ìtàn tó ń ti wá ní Ìbàràpá ká lè sọ̀rọ̀ lókè mo ti rí mú i pé àdéhùn àtọ̀rọ̀ 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 lóde ìjọba ẹ̀ tó ní ọ̀tọ̀ lóṣèlú ọ̀tọ̀ ní Ìbàràpá ohun tó ń jẹ́ lọ́dún mẹ́rin lóṣèlú jẹ́ títí láìláì kan ní Ìbàràpá wà lọ́wọ́ Ìbàràpá náà bá túwé jẹ Ìbàràpá náà bá gbé lárugẹ ohun gan ló yẹ ká pọ̀wọ́pọ̀ ká gbé lárugẹ òṣèlú ohun tó lọ lòṣèlú jẹ́ ọdún mẹ́rin náà pààrọ̀ àwọn aṣíwájú níbẹ̀ níbẹ̀ àtọ́tọ́ ọmọ lóhùn ti bẹ̀rù tẹ̀kẹ̀rẹ̀ bá àtàwọn tèmi ó yá òjò wẹ́lẹ́wẹ́lẹ́ ọ̀rọ̀ òjò wẹ́lẹ́wẹ́lẹ́ èdè ẹ máa gbé ní ìlú náà ẹtí tí mo fẹ́ máa rúkè òkúta láwọn ibi tó ọpẹ́ ìlú tó ti wá nígbà àìsèré iná jẹun tó kọ́kọ́ jẹun tó kọ́ wọ́n lóbi ní Ìbàràpá àwọn olóṣèlú Ìbàràpá wọ́n dákẹ́ bí olùtùwọ̀n kankan gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti bí ẹni pé àwọn òní kankan ní ọdún 2023 mo sọ̀rọ̀ nípa iṣẹ́ Ìbàràpá òun ni mo pè ní IPEC fashion Ìbàràpá ibẹ̀ ni mo ti sọ̀rọ̀ nípa àwọn onífà Ìbàràpá tó tẹ̀wádìí òṣogbo orí wípé iná ń bẹ nílé wa ìdá àwọn èèyàn kan nílẹ̀ tá a wà yìí tiwọn ni wọ́n ta ní ọ̀gá kí wọ́n kéde àkọlé wọn Ìbàràpá mo fẹ́ kọjá lórí odò tó lábára mo fẹ́ wá kọjá lórí omi ẹni tó bá láyà ní obìnrin mi lọ mo kọjá kéwì kéékèèké ẹnikẹ́ni lè dúpọ̀ kò mọ̀ èèyàn tó bá já mi láyà lókè à kí wọ́n kéwì o kéwì Ìbàràpá tó bá dọ̀nà mo dúró tọ́ kí wọ́n kéwì àkọlé wọn Ìbàràpá tó bá kún ẹ̀jẹ̀ ní o tó lára mi wọ́n ti gbà fún ìdàgbàsókè Ìbàràpá ni ẹlẹ́wọ̀ iṣẹ́ tí mo ti ní 2020 2021 2022 àti 2023 tó ti ní 2024 èyí tá a ṣe lẹ́yìn òun ni òṣèlú Ìbàràpá tá a ti sọ̀rọ̀ fún ara Ìbàràpá pé wọ́n fẹ́ dìbò mẹ́gbẹ́ ẹni tí wọ́n rí pé ó lè ṣe ẹ̀sọ́ ti wa nígbà ẹ̀sà nígbà tí òkúndé bá ní Ìbàràpá jọ lẹ́yìn kájọ gbé lárugẹ mo sọ̀rọ̀ lókè ìrìn wá kéwì o máa tẹ̀tẹ̀ máa wí á sì tún máa tún sọ tó lọ́pọ̀ kọ́lọ́hùn nìkan.